Ẹ kú rẹ̀lẹ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Gbogbo àwa ojúlówó ọmọ Yorùbá. Àrán là máa dá Ọlọ́run ọba Èdùmàrè ò ní jẹ́ àdàràn. A kú weekend. A kú Jímọ̀ olóyin. A máa bọ́ nù ẹ̀. Ẹ̀pọ̀n àgbòhùnmí ni kò ní í jábọ́. Àwọn ẹ má bínú pé gbogbo ìgbà tí n bá fẹ́ wọlé ọ̀rọ̀ màá máa lọ sínú dictionary àwọn bàbá wa kí ọ̀rọ̀ Yorùbá kó bá lè yé wa dáadáa ni ẹ̀yin bàbá wa náà lẹ sọ wípé òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ sì rèé òun lẹ́ṣin òwe ẹni tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá jí ẹ̀yin náà lẹ tó sọ wípé bọ́mọdé ò bá bàtàn akúkú dé bá àrọ́bá ẹni àrọ́bá rèé bàbá àtàn ni ẹ ṣe òwe tí mo máa fi wọlé tí mo ṣí dictionary àwọn bàbá wa lénìí òwe tó wọ́ sí mi lọ́kàn náà ni wípé ẹ̀yin bàbá wa pé tọmọdé bá ṣubú ẹ̀ láwo wájú ẹni tàgbà bá ṣubú áwẹ̀yìn wò ó nítumọ̀ kí ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní àtẹ̀yin ìyá wa mọ̀yànmọ̀yàn ẹ máa bá wa tú òwe náà. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ń fojoojúmọ́ ayé wọn sáré kí ìran Yorùbá ó kúrò nínú ìgbèkùn bàbá tó fojoojúmọ́ ayé wọn sáré pé kí ìran Yorùbá kó bọ́ kò lóko ẹrú kí ìran Yorùbá ká kúrò lọ́wọ́ tìsín tìsọ̀hún ó ṣojú ó sì tún ṣẹ̀yìn Awólọ́wọ̀ lọ́wọ́lọ́wọ́ bàbá tó sọ wípé èmi ò ní fẹnu mi ṣépè fọmọ Yorùbá kankan mo kí yín lórúkọ bàbá yẹn Stephen Adébánjí Akíntóyè a professor in history tí ọ̀rọ̀ Yorùbá tó dá ń ṣáká lẹ́nu wọn ìtàn Yorùbá ó ń bẹ lọ́gbọ́rí lágbárí wọn wọ́n dẹ̀ mọ àpàdé yọdé ìran Yorùbá that is why he believe he always proud to be a Yorùbá man. Mo kí yín lórúkọ bàbá yẹn l'Amẹ́ríkà ní London ní Canada níbi gbogbo tí ọmọ Yorùbá bá pẹ̀kadé mo ní mo forúkọ bàbá Professor Banji Akíntóyè kí yín mo tún kí yín lórúkọ Kàkàkí Olódùmarè Adégbáyé tíá Májàsọ́lá of Africa yes Aníyìkáyé ọmọjọmọlọ ààrẹ bàbá rẹ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Messiah àti tiwa our own Ànábì and our own Jesus Christ tí Ọlọ́run mọ̀ rán sí ìran Yorùbá torí ọ̀pọ̀ akọni ló ti jáde wá ní ilẹ̀ Yorùbá tí ìran Fúlàní ti fi wọ́n láàánú bọ̀tọ̀ ọmọ Adéyẹmọ nítorí pé Ọlọ́run ọba mi mọ̀ ṣẹlẹ́ṣà ó dẹ̀ ń ríṣẹ́ yẹn jẹ́ ajẹ́lájẹyè mo ní mo forúkọ òun náà kéyìn Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pé àlàáfíà Ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ ẹni ọ̀gá ògo kó máa bá wa gbé pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá àgbàrá yìí fòkòtò ìrì ayé yín ò ní fòyín ro ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wọ́n ti máa bá wa pín líìkì ẹ tẹ́ máa fi wọlé ògo kan tó fẹ́ ṣẹ́yọ tó jẹ́ ògo Yorùbá ní Island Republic yes àwọn òyìnbó pa ọ́ lọ́mọ wọn wọ́n jọ kọ̀wé ọmọ wa náà ṣèwé tá ń bẹ̀ wọ́n ní ó ní ká máa vote ẹ dẹ̀ mọ̀ pé àwọn ará bíbà yìí torí ẹ̀ la fi ní pé ilé yìí ẹja gba òmìnira wa kí ògo wa bá lè máa shine we need your support we need your vote ẹ ti rí ìyá ọmọ yẹn jẹ́ kan nínú àwọn tó ń kópa ríbíríbíríbí nínú ìrìn àjò Yorùbá nation ìyá ìkan ìyá ọmọ yẹn tó wá jẹ́ ọmọ tó ń gbé Yorùbá ga tó jẹ́ ọmọ bíbí Yorùbá òun ò dáhùn kó dèrè tọmọ yẹn bá lè win iyì Yorùbá tún ni tọmọ yẹn bá lè win ògo Yorùbá kan tún búyọ nìyẹn
ẹ wo ọmọ wa tó win ní England táwọn Igbo sọ pé ṣé Yorùbá ni ṣé Yorùbá ni ṣé Yorùbá nìkan ni ṣé Yorùbá nìkan ni Yorùbá this Yorùbá that Yorùbá here Yorùbá from there it is only the Yorùbás bí Olódùmarè ṣe dá wa ni àwa ni ògo adúláwọ̀. Please, if you come across the link ẹ jọ̀ọ́ ẹ bá wa click lórí ẹ ẹ bá wa vote fọ́mọ yẹn ọmọ wa ni ògo wa ni yóò dára fún yín ojú ò ní tì yín agbára ìbòkòtò ìrì ayé yìí ò ní fò yín ro. Mo tútù gbọ́rọ̀ àgbà dé o ọ̀rọ̀ àgbà bí ò ṣẹ lówùúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́. Mẹ́yìn bàbá mi àtẹ̀yìn ìyá mi ẹ ti rí tọ́pìkì tí mo tún gbé wá pé ìbáṣepọ̀ wa pẹ̀lú Fúlàní ikú ló mú ń bá Yorùbá lójoojúmọ́. We did not gain anything living together with Fulanis. Ikú ni. The only gain that we have with Fulani, together with Fulani, ikú ni. Àìmọye àwọn bàbá wa tó jẹ́ pé Nàìjíríà ti pa wọ́n dànù. Mo ṣe program kan lánàá. Oh, bí ẹ tí mẹni tán pè ní Ọlá ẹ mọ̀ mí bí ẹ dẹ̀ mọ̀ wá Èkìtì tí Èkìtì bá ti gbàgbọ́ nù kan àwa máa ń tẹpa ń bẹ̀ ni ìgbà tí bàbá Awólọ́wọ̀ wà láyé bàbá Awólọ́wọ̀ gan confirm ẹ̀. Mo ṣe program kan lánàá mo ní àwọn tó fi ọjọ́ alẹ́ wọn dààmú Yorùbá mo wá receive ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ó ti ẹ bẹ̀rù ó bẹ̀rù Ọbásanjọ́ ó bẹ̀rù Tinubu ó bẹ̀rù àwọn Àlàní Akírì àti àwọn ọ̀gá sójà tó ń dárúkọ àwọn kíní kan ó tún bẹ̀rù ó bẹ̀rù tó wá lọ dárúkọ bàbá Afẹ́ Babalọ́lá níbi tá a dé yìí àìlè sọ̀rọ̀ àwọn tó jù wá lọ ń gbà yẹn lọ́hùn-ún lórí ìmúwa wà nínú ìgbèkùn tá a wà yìí. Orí ló kó àwọn tá à ń dárúkọ yìí yọ tó bá dọ̀ọ̀la táwọn náà bá yí padà pé lóòótọ́ àrà tí Fúlàní fi Yorùbá dà yìí àrà tí ò mọ̀ dáa ní lóòótọ́ Fúlàní á lé ikú sí wọn tán bá yí padà. But gbogbo àwọn tá yìí ń dárúkọ lẹ́nìí bọ̀yìbọ̀yì Fúlàní ni wọ́n. Fúlàní ń lò wọ́n to kill the spirit of the Yorùbás, to kill the dream of the Yorùbás. Torí owó oil block, torí wọ́n fẹ́ gba oil block. Torí pé àwọn náà fẹ́ máa gbọ́n epo tó jẹ́ pé àwọn ló ní tó jẹ́ pé ọwọ́ wọn ló ti yẹ kí Fúlàní wá máa tọrọ kán máa fi Fúlàní ṣakọ. Fúlàní wá gbé wọn ní condition. Brother mi Sakiru Azeez, you are welcome, mo kí yín. Ìbágbé papọ̀ wa pẹ̀lú àwọn Fúlàní ikú ni. Ẹ jẹ́ káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wá jáde síta pé this is gain that we have in one Nigeria tá à ń pariwo. Àwọn bàbá wa tó ti wọ aṣọ gidi in 50s 40s tí wọ́n fi gbogbo energy wọn ṣiṣẹ́ tó bí Cocoa House jáde Oòduà Textile name it tí company ń yapa lọ ní ilẹ̀ Yorùbá tí ìran Yorùbá ń yọ̀tọ̀ mi tínú wọn ń dùn pé so you sabi work àbí ìtọ́jú di mímọ̀ fún wa nígbà tí ọ̀rọ̀ independent 60 tẹ́ ń sọ nípa yìí wọ́n gbé tó Nnamdi Azikiwe he reject it Tafawa Balewa reject it Awólọ́wọ̀ pẹ̀lú àwọn títí wọn lọ dìde pé no we must have our own independent láì mọ̀ pé temporary fake independent ni ọbẹ̀ yẹn jiná tán wọn àjà kẹ̀ lọ́wọ́ wọn. Bàbá mi kan kọ ìwé kan mo come across wọn lórí gúrùpù kan ó wá jẹ́ nǹkan tí mo ní lọ́kàn ní bàbá yẹn kọ. Ó ní Nigeria have killed our prophet and prophetess. Àwọn tí Ọlọ́run rán sí ìran Yorùbá
àwọn tí Ọlọ́run rán to deliver the Yorubas, àwọn tí Ọlọ́run rán láti lè mú ìlérí àti májẹ̀mú Olódùmarè ṣẹ. Gbọ́wọ́ Yorùbá kan ni wọ́n ní tá ò bá rẹ́ni bá rìn àti là á máa ń lágbára, a máa ń lé àwọn tí Ọlọ́run gbé iṣẹ́ yẹ fún to make the Yorùbá be the head number one. Tí Nàìjíríà ti pàdánù tẹ́ bá ti rí lélẹ̀ pé eléyìí ìlú tí a fẹ́ kó lù wọ́n á pa wọ́n. Bàbá yẹn bẹ̀rẹ̀ wípé what is the sin of Àfọ̀njá nílọrin tí wọ́n fi pa Àfọ̀njá? Bàbá yẹn wá ń tẹ̀síwájú, ó wá ń dárúkọ Fájuyì ọmọ Adó ń bíbẹ̀ ẹni, ó dárúkọ Awólọ́wọ̀, mi mọ bàbá tó ń pè ní Awójọbí, mo mọ Ọ̀nàbánjọ, mo mọ Ìgè, mo mọ Rìwánì, bàbá Rìwánì, mo mọ Abíọ́lá, the Kutis, Williams, Fáwẹ́yìnmí, bàbá Gani Fáwẹ́yìnmí, àìmọye tear gas because he stand for the truth. Àìmọye tear gas tí Nigeria government pùlù ní bàbá yẹn fi develop kásà ikú ẹ̀ ló pa. That is Yorùbá for you. Gbogbo àwọn orúkọ tí mo ti ń dá látàárọ̀ yìí kò tí ì sí orúkọ Ìgbò mẹ́. Bàmí Ààrẹ Àlùmọ̀rúfù irúnmọlẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kò ní bàjẹ́ fún yín bàbá mi. Orúkọ ọmọ Yorùbá ni o, kò tí ì sí Ìgbò mẹ́. Àwọn òpó tó yẹ kó mú ilé Yorùbá dúró tí Nàìjíríà ti pàdánù. Ṣèbó orí ló yọ Tinubu yìí fún ara ẹ̀, ṣèbó náà sá lọ ni. Ìbá ti dohun ìgbàgbé, ìbá ti dẹni tá à ń rántí pé so day so month ó wà lára àwọn tó tán tí Nàìjíríà pàdánù. Lọ́rọ̀ wọn fi ń dùn àwa, somebody like Fáyẹmí tí wọ́n jọ pariwo náà pé we need true federalism, we need true we must restructure this country or else let everybody be going home. Ẹnu Fáyẹmí ni mo ti kọ́kọ́ gbọ́ pé the Yorùbá can stand. This Fáyẹmí, the former governor of Ekiti State, when they have the opportunity to be on power, they team up with Fulani. Wọ́n bẹ̀rẹ̀ sí fìyà jẹ Yorùbá. Kí la fẹ́ máa bẹ̀rù wọn fún? Ṣé àparọ́ mọ́ wọn ni? Olódodo a máa ń láyà bí kìnìún. Ìran Yorùbá yìí ṣojo. Ṣé ebi ojú kòkòrò ló sọ Yorùbá di ojo ní? Àbí ìjẹkújẹ? Thank you bàbá mi Ààrẹ Àlùmọ̀rúfù. Tinubu sá lọ sí Amẹ́ríkà. Wọ́n pọ̀ tán sá lọ ń gbà yẹn lọ́hùn. Orí Ọbásanjọ́ yìí nígbà tí Abacha mú. Ṣèbó orí ló yọ. Mo borúkọ bó bàbá wòlíì yẹn ló láṣìírí. Wọ́n kó wa lọ sórí òkè kan, wọ́n porí òkè yẹn ní ipa kò tó. Ohun tí ipa ènìyàn kò tó, nọ́ṣọ̀tì tọ́sọ́ di ipa kò tó. Ohun tí ipa ènìyàn ò tó, ipa Ọlọ́run ká. Pé ká lọ máa gbàdúrà kí Abacha kó má rí Ọbásanjọ́ pa. Ọdún mi ò gbàwé àgbàdànù 40 days with prayer, fasting lórí àpáta gbígbóná lábẹ́ kòkó. Ọbásanjọ́ ló dìde. He had opportunity to become a president. Second time, he became the enemy of the Yorubas. Ẹ dárúkọ kí n má sọ pé gbogbo ilẹ̀ Yorùbá. Ọdún mẹ́jọ tí Ọbásanjọ́ ṣe as a civilian president, Ògòwò ló mú wọ Ogun State. Because Ọbásanjọ́ ó ti rí orúkọ àwọn tí mò ń dárúkọ yìí pé àwọn wọ̀nyí wọ́n ń jà fún ìran Yorùbá. Wọn ò fẹ́ kí ìran Yorùbá ó gbẹ̀yìn mọ́. Ògo Yorùbá yẹ tí wọ́n ti rí pé adániwáyé ti dá fún wọn làwọn ilé ìfẹ́ gbé dìde ní Fúlàní fi pa wọ́n. Ọbásanjọ́ ò dẹ̀ fẹ́ ló fi ń dance to the tone of the Fulani. Ó sì ń dance to the tone of Fulani today.
before the Colonel Ayọ̀ Àríyọ̀ kó tó kú ó ní tí bàbá yẹ òun àti Ọbásanjọ́ pàdípàdí ni wọ́n àkàìmọye ọmọ Yorùbá nígbà tó wà ní ológun tí Ọbásanjọ́ lé dànù tó dẹ̀ ń gba ọmọ Ìgbò wọlé tó ń gba ọmọ Haúsá wọlé because ó ti rí wípé ẹni bá ti dìde fún ìran Yorùbá ikú ni kí ni ìbáṣepọ̀ Yorùbá pẹ̀lú Fúlàní mú wá bá àwọn ọmọ Yorùbá bí ò jẹ́ ikú àwọn òpó tó yẹ kó mú Yorùbá dání àwọn igi lẹ́yìn ọgbà Yorùbá tá a lè fẹ̀yìntì tí àwọn òṣì igi ẹ̀gún Nàìjíríà ti pa wọ́n bí orin Saheed Òṣùpá ni ọba orin lórí ló bá mi ṣe ìbàjẹ́ pé nìyàn àti rújú ti pẹ́ orí ló bá wà ṣe ìbàjẹ́ pé nìyàn àti rújú ti pẹ́ o orí ló bá wà ṣe àtolódùmarè when they see Baba Akintoye and Chief Sunday Igboho the same method tó máa ń lò sí ògo Yorùbá tó bá ti dìde pé Yorùbá ẹ lajú yín ẹ̀yin lẹ́ni kíní ẹ má jẹ́ káwọn Fúlàní máa jalè yín lọ́wọ́ kí ìyà máa jẹ yín wọ́n á pa wọ́n ni orí ló bá wọn méjèèjì ṣe. I will never forget July 1st 2021 mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó pè mí tí Lady K pè mí tí mò ń gbèrò ìbọn kó tó wọ̀ fún ìbọn inú omi tó ṣàn lèmi náà lọ dọ̀bálẹ̀ sí. Wọ́n tún fẹ́ pa bọ́n ṣe pa àwọn ti ṣáájú wọ́n rò pé tó bá ti lè pa tó pa Sunday Igboho tó pa Bàbá Akíntóyè that thing will calm down everybody àwa di ojo ẹ ti gbàgbé June 12 ni nígbà t'Abíọ́lá kú tó June 12 lọ nobody can say anything on June 12 again bọ́n ṣe ń pa wá nìyẹn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn Fúlàní ikú ló mú wọlé o. Mo lóru àìmọye orúkọ tí mi ò gbọ́ rí tí bàbá yẹn dárúkọ orú bàbá Awójọ bíbà yìí gbọ́ rí Adéyẹmọ at the end of the day gbogbo wa la mọ̀ tí Tolú lọ pé aró ti lé ọmọ tó sì ń bá ọjọ́ ayé ẹ̀ bọ̀ ògo ọjọ́ ọ̀la Yorùbá pé you ìmídélé wọ́n dànù wọ́n ògo ọjọ́ ọ̀la Yorùbá dànù ìbáṣepọ̀ wa ìbágbépapọ̀ wa pẹ̀lú àwọn Fúlàní ikú ló mú wọlé that is why we say no. So èmi tí mo ṣe program tí mo sọ wípé àwọn àgbà Yorùbá kan wà ọjọ́ alẹ́ wọ́n fi ń dààmú Yorùbá ni. Gbogbo wa la mọ̀ Tolú Arótilé àbí wọ́n máa ń kọrin kan lọ́dọ̀ wa nígbà tí èèyàn ní òun ló ń lọ lágbájá mọ̀ lọ ò àárọ̀ mọ̀ pílẹ̀ o ó lọ o Taofiki lágbájá lọ o àárọ̀ mọ̀ pílẹ̀ o Chief of Army Staff tó ṣe kú wọ́n máa ń parọ́ fún wa pé kánsà ló pa wọ́n ṣe sọ fún wa pé kánsà ló pa Gani Fáwẹ́hìnmí nìyẹn ṣe lójijì tí kánsà mú lágbájá ló dẹ̀ kì mọ́lẹ̀ ló dẹ̀ pa anybody tó bá ti dìde pé òun fẹ́ gba Yorùbá òun fẹ́ ṣí ojú Yorùbá ká lè mọ̀ pé inú ìgbèkùn ńlá wà Nàìjíríà máa pa not be today. Bàbá yẹn wá dárúkọ Olúfọ́n of Ifọ̀n l'Ondo State Ìrèfín náà wọ́n pa ọba nìyẹn o Abóròdé gbogbo wa la mọ̀ bódà wa Owólabí tó wá láti Amẹ́ríkà tó pa the Popoolas ó mà ṣe o wọ́n máa rẹ́ wọn ni wọ́n máa rẹ́ wọn bí ẹni rẹ́ lánìí wọ́n máa rẹ́ wọn ṣé Tinubu ò mọ̀ ni
orí ló kó bàbá Abraham Adésẹ̀yà yọ. Sergeant Roger sọ wípé bí ìbọn yẹn ò ṣe pa bàbá yẹn kò yé òun. At the end of the day, ọ̀rọ̀ Nàìjíríà náà ló gbẹ̀mí bàbá yẹn. Oore wo wá ní Nàìjíríà ṣe fún wa? Tẹ́yìn àgbà ìsinyìí sọ wípé ká dúró nú ẹ̀. Oore wá ní Nàìjíríà ṣe fún wa. Tí àwọn ọmọ ológo wa tó wà lókè òèrè tó yẹ kó ṣe fáwọn táwọn tá a wà ńlé tí ẹ̀rù ń bà wọ́n àti wálé. Mo ní ìyá mi kan bá mi sọ̀rọ̀ ní ṣé ìjẹ́ni ó ti ń di ìjẹ́ni báyìí pé bàbá Èkìtì tó ń bá ń bọ̀ nílé tó bá kù oṣù kan òun máa ń kira ń bọnú àwẹ̀ ni pé ìrìn àjò tó ń fẹ́ rìn Olódùmarè òun ò fẹ́ lọ àlọ ìdè jẹ́ kí n padà dé láyọ̀. Ó ní àwọn ọmọ máa sọ pé mọ́mí where are you link like that? Ó ní tòun dẹ̀ yé òun. Ó nígbà tó ń bá lọ tó ń bá dé ọjọ́ tó ń bá padà lọ tó ń bá wọnú plane tí plane yẹn bá gbéra lọ́kàn ṣe máa balẹ̀ nílé bàbá ẹni tán ní pé kì í bani lẹ́rù. Ẹ̀dẹ̀ ní kádákẹ́kẹ́ máa wòrán bẹ́ẹ̀ ká máa bá lọ bẹ́ẹ̀. Nàìjíríà ń lé àwọn ọmọ ológo wa wọ́n ń lé wọn sẹ́yìn odi wọ́n dẹ̀ ń wúlò fún àwọn tọ̀hún. Àwọn tá nìkan wá ń jìyà ẹ wá ní kádákẹ́kẹ́ máa wòrán. And we still have the list of elders that they call themselves a leader in Yoruba land that can say no, enough is enough. Ṣebí Yorùbá máa ń sọ wípé dàda ò lè jà ó ní àbúrò tó gbójú ni títí yín ò ṣe àbúrò dàda yín ò lè jà ṣùgbọ́n ẹ ní àwọn ọmọ tó gbójú. Ṣé ọ̀rọ̀ tí Gani Adams sọ ṣé kò ń ṣe mọ́ yín lára? Mo lè sọ wípé ìyàkuyà tí Gani Adams yà máa wà lọ́wọ́ is Yoruba leader that caused it. Torí pé òun wá lùlù pé if you can't beat them, join them. Tinubu ọjọ́ alẹ́ ló wà. Ní òrókúrò wọn. Bàbá Olúfàlàyé ọjọ́ alẹ́ ló wà. Anybody that above 60 tó ti pé 70 years ọjọ́ alẹ́ ló wà. Bí tí Àkàndé ọjọ́ alẹ́ wọn náà wà wọ́n máa ń fọjọ́ alẹ́ wọn ní wọn lára. Àwọn Awólọ́wọ̀ dẹ̀ fi àárọ̀ wọn àti alẹ́ wọn àti ọ̀sán wọn they use it to serve them kán lè rí ayé gbé. Ẹ wá ní ká wá máa sọ̀rọ̀. Gbogbo tọ́lọ́run dá tó yẹ kó jẹ́ àǹfààní fún wa ká máa gbádùn ẹ̀ ó wá di ìnira fún àwa tó wà nílé. Kàkà ilé kan ṣe ìfẹ́ ti Yorùbá kànràn Yorùbá lọ́wọ́ kí Yorùbá bọ́ kò ní ìgbèkùn wọ́n kún àwọn Fúlàní lọ́wọ́ ni láti lè máa fìyà jẹ Yorùbá. Ìbágbé papọ̀ wa pẹ̀lú àwọn Ìgbò àti Fúlàní ikú ló mú wọlé. Àfi tá bá máa tẹra wa lókù. Àfi tá bá máa tẹra wa lókù. Gbogbo àwọn tó yẹ kó ṣe ìran Yorùbá lóore. All our leaders that have the same dream with Baba Jeremiah Oyeniyi Ọbáfẹ́mi Awólọ́wọ̀. The same dream. Nigeria ti pa wọ́n tán because they don't want that dream to come to the pass. Àwọn tí wọn ò rí pa they are minority. Majority torí ikú join to the team. The rest tí ò lè join ọmọ ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ti mú wọn lọ sí America lọ sí Canada lọ sí London pé ẹjá àjókòó bẹ̀. Ẹ ti gbìyànjú títí yín. Nígbà ayé Buhari tọ́wọ́ sẹ́kìtì nílẹ̀ bàbá Akíntóyè ń bíbà yẹn tọ́wọ́ fi ìbọn dá bátànì sínú ilé yẹn mo wá wò ó kí lẹ fẹ́ fi kú bàbá tó ti lé ní 80 ṣe. It is because bàbá say the truth pé àìwà nílé ẹni ká fọrùn yín náà this thing belong to the Yorubas. And majority of you know wọ́n wá ń já búrẹ́dì léyìn lọ́wọ́.
they turn you to become the enemy of the Yoruba race. Wọ́n pa o, àwọn tí bàbá mi yẹlé list ni o. Ní àwọn tó ti pa àwọn òpó. Ẹ má gbàgbé Alhaja Suliat ní Ìbàdàn is one of them. Lára òpó obìnrin tó ní àyà. Wọ́n waste life ẹ̀. Ẹ má gbàgbé o. Ìyá Fẹlá Aníkúlápó Kútì o. Nigeria government ló pa o. They use Yorubas. They use Ẹ̀gbá to attack Ẹ̀gbás. Wọ́n sọ màmá yẹn lẹ̀ látorí òkè. Ẹ mara. Tí Abacha fi Ọlárewájú, General Ọlárewájú, General Adisa, Lieutenant General Ọládípọ̀ Díyà, ẹ mara tí Adisa fojú wọn rí ni pé kíni bó la ṣe lajúlẹ̀ tọmọ Yorùbá mẹ́ta dẹ̀ wà tí tẹ́ndẹ̀ wà lẹ́yìn Abacha tó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló dẹ̀ tẹ̀lé Abacha. These people we overtake this government. Wọ́n kúkú irọ́ mọ́ wọn lẹ́sẹ̀. Majority of us has forgotten Major General Túndé Ìdí Àgbọn. Àti gbàgbé Yorùbá àti gbàgbé àwọn generals tí àwọn Fúlàní pa sí Òkè Àfá ní Èkó during the Babangida regime. Nígbà tí lísì yẹn máa jáde síta gbogbo ọmọ Yorùbá ló dorí kodò. Àwọn ọmọ Yorùbá ni tó ti wà lípò jẹ́ Major General, Brigadier General, Brigadier, Lieutenant Colonel, wọ́n wéṣì wọn dànù. Gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ dìde láti mú kí ìran Yorùbá pé Yorùbá ló ní kíní ẹyẹ rẹ wọn jẹ mọ́, Fúlàní máa gé orí wọn dànù ni. Enough is enough. And all this thing Tinubu know about it. Ẹbí Tinubu léèrè ó kópa tó yanjú nínú ìgbà Nàdẹ́kò. But today, Tinubu was one of the enemy that Yoruba have. Ẹni bá jẹ́ àgbà aṣíwájú ní ilẹ̀ Yorùbá that Yorùbá ò rí impact wọn nínú ayé wa. What else? Kí la ń pè wọ́n lágbà fún? Kí la ń pè wọ́n láṣáájú fún? That because of you want second time. Mo sọ fún yín gbà yẹn lọ́hùn. Mo láwọn tó ń pariwo regional government àwọn bíi Professor Banji Ayílóge, àwọn bíi Wòlíì Luciferi, Wálé Ọlágúnjú, àwọn bíi doctor ẹlẹ́ran ni Akínfápọ̀ǹdà pé they have missions. Àwọn tó bá ti dìde tó dúró gẹ́gẹ́ bí òpó fún ìran Yorùbá, Nàìjíríà máa ń pa wọn ni. Ẹ jẹ́ kí n wá yá ọ̀rọ̀ bọ́dà wa kan, gbogbo yín lẹ mọ orúkọ ẹ̀, Àbẹ̀fẹ́ Gbéngbé tí èlé. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Gbéngbé tí èlé fẹ́ sọ yìí, bóyá corresponded mọ́ tí ìran Yorùbá ń là kọjá lọ́wọ́. À ń sọ látijọ́ yìí pé ọba kan wà ní Ọ̀yọ́ nígbà kan o, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe nǹkan tó burú jáì o, bàbá yẹn fi ìbínú gbé ìran Yorùbá ṣépè o, èpè àólẹ̀ ẹja Yorùbá o, kò sínú gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tàwọn àwọn ọba kọ́tẹ̀ ìpera wọn bí kó tó pé èpè yìí tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ẹ̀jẹ̀ àárẹ̀ èpè yìí torí pé kò kàn wọ́n. Bàbá mi Rótìmí Ọmọlẹ́wà, ẹ kú ìnáwó ọjọ́, ọmọ náà bomi tó dáa fún yín mu. Mo ti ń try láti pè yín bọ̀tí kò wọlé. Ẹ mọ̀ ń lọ rí, ẹ mọ̀ ń bọ̀ rí. Ìkọ́ ìkéjò lọ́nà. Ẹ já gbọ́. Àbẹ̀fẹ́ Gbéngbé tí èlé, Alhaji Pastor Olúwo. Ògo ni. Bíyá ọ̀rọ̀ tó sọ yìí ni kú fi wọlé fún Gbéngbé tí èlé. A ò mọ̀ torí ọ̀rọ̀ Nàìjíríà ó ti tó nǹkan tí ènìyàn ń fura sí. Ni mo ṣe béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ tó fi di ọ̀tá yín. Torí pé nígbà kan náà ẹ̀yin náà ti dìde pé ìyà ò gbẹ́dọ̀ jẹ́ Yorùbá tí Fúlàní ń lé yín kiri.
ṣùgbọ́n when you see that you cannot beat them you join them but ẹni tó bá sọ pé no I will never join evil group ṣé irú yín ló yẹ kẹ́ tí wàá múrú ẹni bẹ́ẹ̀ lọ́tà Yorùbá máa wí pé dàda ò lè jà ó lábúrò tó gbójú ẹjá gbọ́ Gbẹ́ngà Adébóyè ẹjá gbọ́ abẹ́fẹ́ gbogbo tí èlé irúnmọ́lẹ̀ ọ̀rọ̀ ẹjá gbọ́. ó jẹ gbogbo wọn níyà tó gbóná àyàmọ̀. bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ abẹ́fẹ́. ẹ ò ní kẹrẹ kọ́mọ Adébóyè màmá tẹ ojoojúmọ́ níhun ni pẹ̀lú ètò tọ́mọ̀ tí fi ń dáyé lára yá pẹ̀lú ètò tọ́mọ̀ tí ń dáyé lára yá. ẹ ń tọ́jà ń pọ́lọ̀ wọn bá ní àwa kọ́ sí gbogbo èrò àtìnálẹ̀ gbólómi ìṣerú èèyàn ni to God be the glory ni o. ǹjẹ́ Ọlọ́run ọ̀rọ̀ tí mo sọ lónìí jẹ́ oyè gbogbo etí tó bá gbọ́ o ohun tí mo bá tún bẹ̀ mọ́ bá ń tu lóde ọ̀run ohun tí mo bá ń dè ń bẹ̀ mọ́ bá ń dè lọ́hùn ohun tí mo bá ń firé mọ́ bá ń firé ọ̀rọ̀ mi tí ó bọ́ sáàkó o sẹ́yìn bàbá wa ti yá gbàgbé ọ̀rọ̀ àgbà tẹ́ ẹ fi bọ́ wa ní pépí náà láwo kò lè gòkè odò tí Naija yìí ti láwo ló ṣe mókè odò gùn tí ò rẹ́ yìí ṣe pọ́mọdé lẹ́yìn ní wíwájú tó bá ṣubú kí ló wá dé tá à ń sọ̀rọ̀ bí ìwé tá àti ẹ̀wẹ̀ ìwò nígbà kankan Yorùbá a sì finá sórí òrùlé sùn gbáà ọlọ́mọdé ogun ó wọ̀ lónìí o àwọn ìbọn tí múni gun kẹ̀kẹ́ iná dọ́dọ̀ Olódùmarè tí èèyàn fi ní sàárè ń bẹ lọ́wọ́ Ìgbò tí ilé tọ̀nà kún kẹ́kẹ́ ọrùn àtọfà tí kò fún ẹni mì bíi kẹ̀nẹ́hún ó ti ń retí ìjà lákàtà ọmọ Gàmbàrí o ọmọ Yorùbá ò lápò láàgì lásán o kàkàkà sì fìmọ̀ ṣọ̀kan ara wa là ń tún pa wọ́n wá fọwọ́ lẹ́rán wa ń bá wa bùkún sínú wa láìla ọ̀tí àtìjà tí ń wáyé káàkiri wọn yóò déédéé rí bẹ́ẹ̀ ìdí kìíní ńlẹbi tí ń pa wá ìdí kejì ní pé ó lọ́wọ́ ìjọba orí oyè nínú ni ìdí kẹta lè pè tí wọ́n ní kábíyèsí kan gbé gbogbo Yorùbá ṣẹ́ ẹ jẹ́ á máa mú ní kọ̀ọ̀kan ká má da lórúkọ mọ́ ṣàpà ká yọ orókù nínú òróòró tó ti toró kélé ìhùn kọ́ tòrò náà tó mú lóró tí ó toró gán ròró kó tó lọ fi ṣòro lóòró ń bẹ tó lóró bẹ́ẹ̀ múrin òròbọ́ lórí òró ká kọ́kọ́ mú tebi ìfẹ́ ń fìfẹ́ fẹ̀ ní ìwọ̀n ìfàjàngbọ̀n bẹ́ẹ̀ bomi sọmọ mu dákẹ́kẹ́ lẹ́nu yóò dákẹ́kẹ́kẹ́ ní ẹnu ẹ̀lẹ́ padà bomi ìlàjẹ́ jẹ́ ní bẹ́ẹ̀ níjọ́ máa ń jọra wọn fọlọ́hún ìfẹ́ máa ń gbóná ní kàrẹ́ wọn ọ̀ká àárẹ̀ rí tọ̀wọ̀tọ̀wọ̀ lára ọ̀wọ́ fi wọ́wọ́ rọ́wọ́ lọ́wọ́ ọ̀wọ́ nílùú ọ̀wọ́ ṣe gbọ́jà Ìgbò àti Yorùbá rí njọ́ wọn ti ń pawó bàǹbà lálábà ni bẹ́ẹ̀ làwọn ọ̀fà fara wọn mọ́ra tí bí ayọ̀ bí ẹ̀rín òfìgbà kan mọ́ ṣẹlẹ̀ lẹ́rìn ilé o bébí bá ìpanijù á sonú ní láyé Ṣàgàrí kó tó kan tàwọn apàlú ń pọ́npọ́ 20 naira ṣáà ní £1 níjọ náà Nàìjíríà strong ni mo jẹ́rìí àwọn Ghana bí mílíkì ṣe di 70 kọ́bọ̀ náà ti fìlú lẹ̀ mílíkì tí a ò tí ì dúró sórí 45 naira àkókò tó ń gira mú ẹ ronú wò sọ̀rọ̀ yìí o sẹ́ni tẹ́bi ń pa lọ́wọ́ tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti wó ṣọ́ọ̀bù ìyàwó tó nílé gangan ti fún ọ ní quick notice lèèyàn ń lọ tọ́ níjà ò ní dé òyìnbó ní a hungry man is an angry man ọmọ ìyá ń para wọn níjọ àtìlájẹ ọwọ́ mínú wọn láwọn ń jẹ àkóyè ṣùgbọ́n ní ebi ń pa tí ò nígá tí ò nígbó ọwọ́ tó bá dilẹ̀ lè sùn ránṣẹ́ bí wọ́n bá tiẹ̀ folè lọ tó lòun ò ní bọmọ jẹ bí wọ́n bá fogun lọ yọ́ lọ́ọ́ jà kẹ́ alóhùn ó tiẹ̀ rí nǹkan lúùtù bọ̀ lọ́hùn bóun ọ̀bá kú gbogbo òṣìjọba kíjọba tí bá ń bẹ lórí oyè nílẹ̀ yìí tí ebi fi ń pa gbogbo òlú tí ìlú fi ń ké báyìí táyà tọmọ lọ́hùn ó fi ìbànújẹ́ mọ́ nílẹ̀ fún wọn àti ìṣògùn àdàbí ẹni tí ọba kó jẹ nù wọn ibi tíjọba fi ń pàlú ni òjá àwọn oníjà ó dáwọ́ ogun dúró South Africa láwà ní wọ́n ti mú wa lẹ́rù àkànfúra ní ṣe bẹ́ẹ̀ ti gbowó ọ̀hún níbi tó ti á jẹ́ o mo nídìí kejì tíjà fi di ti ń kọrin kó máa róòlù nílẹ̀ yìí ó lọ́wọ́ ìjọba nù ni ìjọba tí bá ń purọ́ pé ọ̀kan ńgbà èmi bá sọ̀rọ̀ sílẹ̀ tán ẹ̀ẹ́rì pọ̀ kan ó ṣẹ́wó mọ́ la níbo làwọn tí ń jà wọ̀nyí ti ń ríbọn òjè. I wonder. tẹ́ ń bá láwọn ọmọ. tẹ́ bá rántí pé mo sọ lánàá àwọn ọmọ tó ń fọ́n owó yẹn lọ́wọ́ fídíò yẹn dáadáa màá tún pòsì ẹ̀ lénìí ìbọn tó wà lọ́wọ́ wọn kò sí lọ́wọ́ Nàìjíríà Army kò sí lọ́wọ́ Nàìjíríà Navy kò sí lọ́wọ́ Nàìjíríà Air Force ká máa wá sọ̀tọ̀ ọlọ́pàá ìbọn tó wà lọ́wọ́ ọlọ́pàá kò tó fún pé tẹ́ bá ti lè yàn púrúrú kí magazine ẹ̀yọ kan tó tán á ti máa gbóná máa yín lọ́wọ́ ẹ wá wo international sophisticated weapon lọ́wọ́ àwọn ọmọ Fúlàní ṣẹ́rí Adébóyè ti ṣe program is over 15 years tí ó bá ti ń lọ sí 20 years ṣé ó ń bá ìta ńlá kọjá lọ́wọ́lọ́wọ́ ṣé ó ń bá mu ẹ máa bá mi dé. then àníjọba nìyẹn àlejò lè take over anytime nínú
enínú gbogbo wọn ó dẹnilẹ̀ láìpẹ́ tí ojú jojo ti náà sàn wọn táyà tọmọ ṣebíjú àgbà hàn bá torí gbogbo ohun èrè ya rẹ̀ gùn ojú lọ pẹ́ sí ẹ kúkúrì gbogbo wọn kí mò ń bá wí ṣá o àwọn tọ́rọ̀ kan náà ó ti máa kéètù nínú ooru àwọn láwọn ń ṣèjọba wọn ń pọnmọ tiwọn láṣọ ogun ńlá ń lọ rìn káàkiri ìlú àwọn aṣòfin Nàìjíríà kan wọn ò rí nǹkan kan ṣe sí o wọn ní kébi ọmọ pa mẹ̀kúnnù lọ àpapín owó ni wọn ń bá kiri Ọlọ́run ó jẹ gbogbo wọn níyà tó gbóná àyàmọ̀ bí n bá fi nǹkan kan bí agbára banu lè pè é òsì nínú wọn ò jẹ́ dá sọ̀rọ̀ aráàlú ń bí ń tiẹ̀ owó tí wọn ó kójọ láì ní ná òkú ń sùn káàkiri ìlú wọn ò pa wọn rí wọn Ọlọ́run jẹ gbogbo ọ̀tá mẹ̀kúnnù ní yàtayà tọmọ nígbà tí ìṣòògùn tó jẹ́ kánkán lè wé iná jó mọ ní wàrà lọ́mọdé tó kò sì bọ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá náà ní ṣerú àràgbá àti lọ́tùbọ̀ kí jágànán di ògbádùn rádaràda ní gbẹ̀yìn ilé òṣùpá òkú náà ní gbẹ̀yìn ilé ahoro àtàpá báyìí ló rẹ̀ tàpá tiẹ̀ njọ́ abá ti finá sẹ́tù báyìí ní gbà ojú abá ti fọ́ indi ẹ̀ mọ́lẹ̀ báyìí lẹ́wàá rẹ̀ bàjẹ́ gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń kówó òlù sákò láì fi ti mẹ̀kúnnù ṣe pé ẹni ìjọba ni mò ń bá wí kìí ṣe kan pàtó ìjọ náà lómi ìbànújẹ́ ó mọ dàpọ̀ méjì ara wọn tólúgbò ń gágà sí báwọn náà ja òrùn dalẹ̀ ẹnìkan ìbáṣọrí lọ́rùn ọ̀rọ̀ àpò aláǹgbá iṣẹ́ ẹ̀rùn méjì ìjọba kíjọba tí bá ń pàlú lẹ́kún látò ní ìlọ́sẹ̀ àti títí láéláé Ọlọ́run mọ fàjọba náà yá ni nígbà tí ìṣòògùn ìwọ tọkàn rẹ ti òṣèlú tó sì mọ̀ pé ìwọ náà ń lọ bá wọn kówó òlù pamọ́ ni ọjọ́ tètè má wulẹ̀ lọ mọ́ o kọ́ra mọ́ ṣe supply rẹ lọ jẹ́jẹ́ torí pé àpadàbọ̀ rẹ lábújá kò ní fọrí torí ìrìnkúrì báyìí ni wèrè rìn wọ̀lú ládàáda báyìí ní ìrìn jáde o gbogbo ìjọba tí ò bá ti fa ìdẹmẹ̀ fún lọ́rùn sẹ́ tá a tún wí tí ò gbọ́ tí ń warùn kì ìbànújẹ́ ní ń ta síbi kókó orí àpáta bàbá tí àdá ò ní jẹ́rù ìjọba bẹ́ẹ̀ ó ṣàṣeyẹ Ọlọ́run ó fọyà ní sẹ́ẹ̀ bọ́jẹ́ẹ̀tì wọn ò tètè kà àwítàwí wọn tó ń wáyé mú wé epo sìgìdì lóhun arómiyọ̀ ń ṣeré ẹ̀tẹ́ wọn ń fọwọ́ ọlá fọnkún òkúta ń bọ̀ gbogbo ẹ̀mí àwọn tó kú lórí àwọn aṣòfin àtòṣèlú olórí burúkú ẹni tí ó kú òkúkú tí ìmọ̀ kú tí ó pa àwọn olórí burújà ń kówó jọ kó kówó ọ̀njọ́ tán náà àbí gbọ́ yìí tí wọ́n láwọn ọmọ fi ṣàlejò ni ṣé Muhammad fẹ́ wọ́n wálé ni àbí Jésù ń bọ̀ àkíyàn wọn ní bá ṣòfin kan bá kú òkú rẹ̀ ó gba mílíọ̀nù kan àti tí ọlọ́run máa lọ ná lọ́rùn kọ́ Adélùmọ́lá Ògún Adé ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Nàìjíríà ó kú 2097 sáwọn Toronto wọn yóò mọ̀ kó yẹ káwọn ó ṣe nǹkan fún tọmọtilé Ògún Adé ni ṣébi burú ti fẹ́ lálà sí wọn kú yìí òkú ẹni tó sì mí ni wọ́n ti ń sin in advance o bọ́lọ́ ń bá ń fẹ́ràn ìjọba kan lọ́wọ́ a ní kó máa tẹ́mẹ̀kúnnù lọ́rùn wọ́n máa wá ṣàdúrà fún bọ́lọ́ ń bá ṣetán tí ó padà àníjọba náà kó mẹ̀kúnnù sínú ìyà kóró pàgbára òun ti dé bí ti ń forí pèpè mẹ̀kúnnù lọ́lọ́wọ́ pé Júbírìlù lọ́ọ́ fàjọba ń ya wọn láwọn ọ̀fẹ́ mọ́ ohun ènìyàn ṣáà lóhun Ọlọ́run ọba agbára àwùlẹ̀ ní ohun tó tiẹ̀ wá fọ́ ìní pé ọ̀pọ̀ nínú àwọn òṣèlú Nàìjíríà ló dá ìyàmọ́ ẹ̀wọ̀n lẹ́yìn ní jẹ́ bẹ́ẹ̀ òpin ìyá ni ṣùgbọ́n oore pẹ́ mo sì èrè gbàgbé ọlọ́rọ̀ yín àbí ti. oore pẹ́ àṣìírè gbàgbé when they release Ọbásanjọ́ ẹ lọ wo fídíò yẹn kẹ́ lọ wo fọ́tò yẹn pọ̀tẹ́ nígbà tó wẹ̀ dé agbára tán ó gbàgbé ìyá náà. He turned to the enemy. He became the enemy of the Yoruba race. Ẹ máa bá mi dé, I need comment. Bóyá ohun tí Gbénga Adébóyè ń sọ yìí, ṣó ń bá ń tà ń là kọjá lọ́wọ́lọ́wọ́ lọ ṣó bá mú. Tí mò ń sọ wípé ìbáṣepọ̀, ìbágbépapọ̀ wà pẹ̀lú Fúlàní ikú ni. Ṣó ń bá mú. Ẹ ti gbọ́ nǹkan kan o. Ẹ máa gbọ́ délẹ̀. Bandi bẹ́ẹ̀ bá gbọ́ tí lu ń wí ẹ̀jẹ̀ ń wí fún yín wọ́n ní dídùn ló kó àwọn ọ̀jẹ̀ kíkan mọ́tò rẹ́yìn gan òfin rún mú wọ́n wá ń gbé yín wò sáwọn ìjọba ti tẹ́lẹ̀ wọ́n ní tiyín ìtúnlẹ̀ ṣé báwọn kan ní sàǹbẹ lórí ìjọba nígbà tí epo 7 naira ń kún mọ́tò epo ṣáàgbẹ́yìn pọ̀ sí ni àti débẹ̀ náà ń parí ọdún 4 mi ní wèrè náà kí mi ń wí nú wọn. ẹ kó oúnjẹ sílùú ìtàn ti sọ àrìpọ́ọ̀tù ti tẹ́ táwọn súfè lọ́wọ́ tẹ́ tó ní a máa yín mú ẹ̀yin bàbá mi nílé Ifẹ̀ ní mo dẹ́ kẹjákèjádò ilẹ̀ Oòduà o mo ní ìdí kẹta tí ogun òfin dúró èpè ní ẹgbọ́n sòótọ́ lọ́ba kan bùjọ ìran Yorùbá látijọ́ wípé ẹnu wa ò ní kò láíláí ọ̀tá láàmú bára wa ṣe èmi ò bá tàn ń sì tí ìgbàrọ̀ bá rẹ o àmọ́ bó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ aronú ká wá nǹkan ṣe sí ni torí mú mi rò pé ẹ̀wà ń jò láti ẹ̀wà gbọ́n gan ẹ̀wà tí ń pa gbogbo Ìgbò pa Yorùbá ń jò ní ṣé ẹ máa wí onítìrẹ̀là tó kó wa bí. Dangote tẹ́ bá gbàgbé màá rán yín létí Dangote
Sẹ́ríkì Mèsúyà, Sẹ́ríkì Mè fertilizer, Sẹ́ríkì Mè cement, Sẹ́ríkì Mè rice, Sẹ́ríkì Mè salt, Sẹ́ríkì Mèsúyà, Sẹ́ríkì Mè sugar. Bí Sàní ṣe máa ń kí ni ẹ Alhaji Dangote. It is because of him Ọbásanjọ́ gbógun ti Elephant Cement belong to Fọláwíyọ. Táwa kan bá sọ wípé Ọbásanjọ́ became the enemy of the Yoruba race. We have evidence. Ṣé rí pé ó ń bára wọn mu. Nígbà tí ẹ̀wà ń pa ìran Yorùbá àti fún Ìgbò, mélòó lẹ gbọ́ nínú Fúlàní? Àwọn kẹ́sọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, sniper náà fi ń sí inú ẹ̀wà tí ọmọ Yorùbá ó rà jẹ. Wọ́n ti po nǹkan mọ́ ni ṣe bó nìkan lọ gbọ́dọ̀ kó ráìsì wọ̀lú. Haúsá kan ò púpọ̀ ẹ̀wà lókè ọya o. Ẹ̀jẹ̀ àrònú ọmọ Ìgbò wọ́n ní ẹgbẹ́ àjàǹgbara tiwọn o. Haúsá ní tiẹ̀ o. Wọ́n wá ń bá àwọn OPC jẹ́ inú Yorùbá tó ń dùn. Àwọn ará òkè ọya wọ́n lẹ̀ dí àpòpọ̀ máwọn jàǹdùkú. Wọ́n bá dàdúgbò rú dáadáa tán. OPC ní o na OPC fi wòlé dé ń kó wègé lè ń kó wọn yègé káyì. A ò ní wádìí ọ̀rọ̀ wò. Yorùbá náà tó ń bá wọn fẹnu sáátá ìwọ̀nba àwọn tó kù. Ọ̀gá oníráìsì àtẹ̀wà ọ̀pọ̀lọpọ̀ ìbọn àtọfà lọ́mọkù tí ń fi ráìsì Ìgbò lórí àdọ́nkíá la fi ṣe ìjọba òwò wọn gẹ́ẹ̀tì ẹ̀. Ta ni ó wà tí. Ṣé ń gbọ́? Ẹ lọ wo àwọn ọmọ fídíò tí mo ṣó yẹsẹ̀. Èyí tó dàgbà jù nínú wọn ni 23. Bóòná ṣe ní access sí àwọn ìbọn yẹn tí ò bá jẹ́ pé àwọn bàbá àti tí wọ́n wà lẹ́yìn wọn. They have mission. Aṣọ àwọn àmì ológun ilẹ̀ Nàìjíríà ló wà lọ́rùn wọn. Ṣé ká tún pè wọ́n náà ní repentance Boko Haram tí wọn ò repent mọ́ tó tún padà sí tí ajá wọn padà sínú èébì ẹ̀. The Fulani have mission against the Yorubas. Wọ́n wá ń ti àwọn ọmọ tí wọ́n lẹ́yìn. Wọ́n kó bọ́n lé wọn lọ́wọ́. Tí tírélà bá máa wọlé Yorùbá, wọ́n á fi tapoli block orí ẹ̀ ní tẹ́ ẹ̀ ní rí nǹkan kan bẹ̀. Ìsàlẹ̀ tẹ́ bá rí tí tírélà ẹ bá slow down, ẹ máa dára wo ìsàlẹ̀ ẹ wá rí àwọn kan tó ń dára ń ṣe tapoli yẹ lókè tí ó bá wá slow down ní o. Ooru ti mú wọn nìyẹn. Ọwọ́ náà máa fi ṣí tapoli yẹ sókè kí atẹ́gùn lè máa wọlé sọ́dọ̀ wọn. Kí ni ẹrù tán kó wá láti ọ̀dọ̀ wọn wá sí ilẹ̀ Yorùbá tán kọ́fà? Àwa náà ti tú tírélà kan rí tá a bá ìbọn lábẹ́ ẹ̀ AK-47. Àwọn tó ń ṣagolo káàkiri ẹ wọ́n mú àwọn kan ní Omiṣẹ̀jánà Ládó yìí AK-47 náà bá lábẹ́ kíní tírélà yẹ. Àìmọye ọ̀kadà àwọn tó jẹ́ pé ìbọn máa wà lórí síìtì ẹ̀ lábẹ́ síìtì ẹ̀. They have mission. They have backup of their leaders. But àwọn Yorùbá titiwa tó jẹ́ bàbá titiwa, they support the Fulani. Onímọ̀ fi ń béèrè. Ṣé ọ̀rọ̀ tí Abẹ́fẹ́ gbẹngbẹ tí èlé tó ń sọ yìí, ṣé ó ń bá mú? Àbí ò bá mú? Ṣé lóòótọ́ àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá ṣé kìí ṣe pé wọ́n fi ọjọ́ alẹ́ wọ́n fi ń gbógun tì wá, wọ́n fi ń dà wá láàmú ni? Mo fi béèrè pé kí ni ìbáṣepọ̀ wa? Kí ló mú jáde? Ìbáṣepọ̀ wa, ìgbépapọ̀ wa pẹ̀lú Fúlàní, pẹ̀lú Ìgbò, kí ló mú jáde? Ikú ni. Ikú. Àná sọ pé a fẹ́ kú ikú ìranù mọ́. Ẹ jẹ́ kó ní kálukú máa lọ títí ẹ̀. Mòrófà ilẹ̀ wọn fẹ̀ ju títí wa lọ. Àdẹ̀ṣojú kòkòrò. Ẹ jẹ́ ká máa lọ lórí ilẹ̀ títí wọn. Ìbọn tọ́lọ́run yọ̀ǹda fún ìran Yorùbá kí Yorùbá ó mú dání. A ní àṣàṣe àgbé papọ̀ mọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ Tinubu dáadáa, ẹ̀sìn Tinubu ní gbẹ́rẹ́ ìpàkọ́. Kó rántí ntọ́mọ̀ náà sá lọ sí Amẹ́ríkà ní ọjọ́ wọn àná. Mo ti dárúkọ list àwọn ògo Yorùbá tí Fúlàní ti pa o, tí Nàìjíríà ti pa o.
orí ló bá Tinubu ṣe ń gbà yẹn ìbá wà lára wọn, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ìbá wà lára wọn, Bísí Àkàndé ìbá wà lára wọn, Omiṣore ìbá wà lára wọn, Káyọ̀dé Fáyẹmí ìbá wà lára wọn, and so on. Àwọn tó dẹ̀ tí wọn ò lórí ọ̀fẹ́ àti sálọ wọ́n gbé wọn sínú túbú. Bí bàbá Pa Adékúnlé Ajáṣíṣe dàgbà tó làbáṣà fi gbé wọnú túbú. Olú Ọ̀nàgọ́rọ́ wà. Ẹ rántí àwọn ògo ọjọ́ ọ̀la Yorùbá. I want you to remember something with the Yorùbá. Nígbà tí Ọbásanjọ́ tó píkì bàbá Bọ́lá Ìgè as a minister, bàbá kọ́kọ́ jẹ́ minister of power. Lẹ́yìn ìgbà yẹn ó gbé kó ní minister of power nígbà tí bàbá apologize for the Nigeria pé òun sọ̀rọ̀ pé ó máa fi oṣù mẹ́fà ṣiṣẹ́ yẹn ni tí iṣẹ́ yẹn ò dé bọ́ sí. Apologize in public. Ó gbé kó ní power, ó gbé bàbá lọ sí Attorney General. Ibẹ̀ ni bàbá ti sọ pé òun padà lọlé. I want to go and settle home. Home to me nìyẹn ilẹ̀ Yorùbá. Kàràkẹ̀rẹ̀. Wọ́n rán àwọn Fràyò. Wọ́n rán àwọn Fràyò. Ṣé mọ̀ pé Fràyò sọ pé láti ọ́fíìsì Àtíkù Ọbásanjọ́ náà dẹ̀ mọ̀. Wọ́n ní Ọbásanjọ́ sọ wípé kó má lọ sí Ìbàdàn. Ṣùgbọ́n ó ń bẹ̀rù àwọn ọ̀gá títí ẹ̀ kò lè sọ pé wọ́n ti dé páńpẹ́ ikúlẹ̀ ọ̀rẹ́ mi dóńgó ó kàn sọ pé wá ẹ̀ tó fi ṣe Christmas pẹ̀lú mi. Wọ́n ní bàbá Bọ́lá Ìgè sọ wípé ọjọ́ yẹn lòun máa ń kó àwọn ọmọ òun papọ̀ tọ́jọ́ máa ń ṣe ọdún papọ̀. Number 3 ṣé number 3 ní àbí number 4 for Federation Attorney General. Wọ́n pa bàbá yẹn ní Ìbàdàn bẹ́ẹ̀ nípakúpa ti today wọ́n ò máa rí ojú ẹjọ́ yẹ. Ó tọ́dún mélòó báyìí tó ti pa bàbá tí Nàìjíríà ti pa bàbá. Ìbágbépọ̀pọ̀ wa pẹ̀lú Fúlàní ikú ni. So ẹ̀yin leader of today orí ló bá yín ṣe. And you're supposed to be the pillar that will make Yoruba survive, that will make Yoruba have their own independence, that will support the Yoruba nation, that Yoruba must get out of this mess. But kàkà yẹ ìlú tí àwọn ọ̀gá yín lù fún yín lẹ́yìn jó ni mo fi ń béèrè pé ṣé ọ̀rọ̀ tí Àbẹ̀fẹ́ ń sọ yìí ṣó ń bára wọn mu àbóyàtọ̀. Ẹ̀kì rẹ̀ ọmọ ọlọ́lá 50 ọdún ládé Sọjí Adérẹ̀mí fi jọba nílé Ifẹ̀ kò sí ogun kò sí ọ̀tẹ̀ ńgbà náà torí wọ́n ti stọ́dì wa dáadáa wọ́n wá gbé omi kótó kan ṣoṣo fún àgbò méjì àdófura ọ̀pọ̀lọpọ̀ ọdún làwùsá fi ṣèjọba ní Nàìjíríà ń bí wọn ò rántí òfin ṣàríà o nígbà Yorùbá débẹ̀ tán wọ́n fi rere ṣàríà bọ́nú wọ́n tẹ̀ ní gómìnà kan lẹ́ni tí ọba tẹ́ lọ́rùn kọ́mọ lọ ìlú ẹ̀ àtúnwá ń wo kókó One Nation náà ni tí gbogbo abẹ́lé tó bẹ̀rẹ̀ lọ́jọ́ Àlàmísì ọjọ́ 6 oṣù kejì ọdún 1967 àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Haúsá làwọn fẹ́ dá dúró ojúkú ní Biafra náà ń lọ kílẹ̀ dáhùn dúró fún gbà náà bàbá máa mọ̀ ṣe àṣetán ó dáa pọn òfin tí ìròyìn ti ṣe táwùsá láwọn ọ̀fẹ́ ó ní kẹfìrí fẹ́ máa jẹ gàba lórí àwọn ni bùwọ́ ń débẹ̀ wọ́n ló fẹ́ tó dáa jùlọ nù kí gbogbo owó gbọbọ gbogbo àṣẹ kó máa wà ní nké àwọn bọ̀bọ̀ làgùntàn Yorùbá ń wo ọjọ́ náà ìdí ni pé ojú kan nírúlá tí wọ́n ń panu pọ̀ sí tọmọ Oòduà ní pín yẹlẹyẹlẹ ìbẹ̀lẹ̀ tó ti ró lórin tí ń pé kẹ́ jagun lọ́dà nígbà tí ò sí ẹrù tiẹ̀ àtọmọ rẹ̀ láàrin yín nǹkan mèremère ìwọ níjọba Buhari ṣe sílé Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ nígbà bá gorí àlééfà tán kábàárò pé wọ́n fẹ́ràn ọba wa wọ́n lè dọ̀bálẹ̀ fókù Yorùbá pàpàǹdodo rẹ̀ láhán rẹ́ńkẹ́dẹ́dẹ́ kábíyèsí káyí amíkàrí ọba fi ilé ìwọ̀láyì àròbà fi ní ọba ti kwa adéka ti kọ́ ẹ lára òní bàtà àkàtì wà léṣe ó sọjà àti gbọ́ tiẹ̀ kábíyèsí òní ẹsẹ kábíyèsí I think I try for my Yoruba language àṣeṣe bèrè ní díẹ̀ ní àyìnlá gbogbo bá wa ṣẹlẹ̀ ń Kánò àti Kaduna ní dúnbú nìran Yorùbá àti Ìgbò bẹ̀ dúkìá tí wọn abẹ́ ẹ̀gbọ́n pé ṣé ẹ̀yin gbọ́ pé wọ́n ń sunlé lọ́rùn ni
wọn ò lè bá kèfèrí gbé, wọn ò lè gbàṣẹ kèfèrí, wọn kà lè wọṣọ kèfèrí, wọn lè gbẹ́rù rẹ̀ mọ́ gbélé lọ. Ẹni tí ìbá ti ṣe Haúsá kódà bó jẹ́ mùsùlùmí kèfèrí ni. Dùgbẹ̀dùgbẹ̀ tẹ́ ń sún síwájú yìí bó bá já fúnra rẹ̀ kò ní bí máa rí o. Àrèwá bí nǹkan ni wọ́n ń pè lọ́rin wọn lára wọn ni. Ṣùgbọ́n wọ́n yọ chairman kan dànù láìpẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní bó lọrin jù bẹ́ẹ̀ lọ Yorùbá ni. Ǹjẹ́ mo bẹ̀ yín ni o, ẹ̀yin ọmọ Oòduà ẹ fọwọ́ wọnú ni látò nílò àti títí láéláé. Ìdọ̀bálẹ̀ mu ibẹ̀ yín o, òróró tọ́lọ̀ ń talí bàbá mi lórí mu ibẹ̀ yín o, àrìnpọ̀ ní ìjọmọ ejò níyàwó ẹ fojú àgbà wò ó. Tí gbogbo kábíyèsí ilẹ̀ Yorùbá tó tiẹ̀ péjọ sáàfẹ́ kanu wọn fún àdúrà àti àwẹ̀ ọjọ́ mẹ́ta pẹ̀lú ìgbára yílẹ̀, bóyá ẹ lè fi ẹnu àṣẹ àti tàdúrà rèé pé mọ́ṣọ̀kan tí ń ja Yorùbá yìí kẹ́nu Yorùbá náà ó lè kò ní káyé búra wa légbò ẹ̀yìn mọ́, káyé bára wa jagun mọ́. Ọlọ́run ọmọ gbọ́ ogun tí ò rí bí yẹn tí ò rí bí ẹ̀kọ́ sí o. Ẹ ti gbọ́, ẹ jẹ́ àjọ ṣàṣàrò lórí ẹ̀. Àwọn tó sọ wípé ẹnu mi gbọ́rọ̀ pé mò ń bú àwọn àgbààgbà, wọ́n á lè mọ̀ pé kì í ṣe ibú, à ń ṣí wọn ní iye ni. Ká má torí owó ba ilẹ̀ Yorùbá jẹ́, ká má torí ojú kòkòrò ta ìran ọmọ aládé. Ọmọ aládé náà tó torí ojú kòkòrò àti olè tó sọra rẹ̀ di ojú, tó sọra rẹ̀ di ẹrú Fúlàní, kíyè wọn lè máa ṣe wípé that thing belong to them. Àdániwáyé ò dá ìran Yorùbá ní ẹrú. Ẹ ṣé gan. God bless you. Please don't forget my Baba Ekiti TV channel lórí YouTube. Ẹ bá mi subscribe sórí ẹ̀. Ire lójú owó rí, ire lójú yín ọmọ rí. Ẹ tún já pàdé lọ́la. Thank you.